Akwara Feraku, Baba Muhyiddin Ajani by K1 The Ultimate. Ajani Bello. Onínú rẹ̀ bá kú. Òtútù àmú gbogbo ayé. Bẹ́ẹ̀ni rẹ̀ bá lọ láwùjọ. Àwọn èèyàn á bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Ojú ọlọ́wọ́ bá lọ. Ẹ̀rù á bá gbogbo èèyàn. Ìgbà yẹn gangan lóye máa ń sọ. Ó bá ní ikú bẹ̀rẹ̀ o. Akífìjàbí ẹ̀kú ara Fẹ́rakù. Ìgbà tí kú pa Muyideen Ajani Bello. Al-Qur'ani òun gangan aṣàárẹ̀. Torí kan pàtàkì nínú ẹni tó ń dìbò láì jagun. Ajani Bello. Àwọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ṣekú bàbá wa látẹ̀wọ̀ pàlùwọ̀ lọ́wọ́ wa. Rahmanir Rahim. Innahu laqur'anun karimun fi kitabin makinun la yamassuhu illa al-mutahharun la yamassuhu illa al-mutahharun la yamassuhu illa al-mutatahharun tanzilun min rabbil alamin. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run ọba mi tóbi o. Allahu Omi Akbar. ń jábọ́ lójú àkọ́bí ọmọ Sheikh Bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello ọlọ́mọba ní kẹ́ wọn. nípa Ǹjọ́ Monday wọ́n bi wá léèrè kí lè ní kọ́lọ̀mbà. alẹ́ ní Monday aago mélòó ló lù? Ǹjọ́ Tuesday, ǹjọ́ Wednesday, ǹjọ́ Thursday aago mélòó ló lù? Ó wá di àárọ̀ Friday. Wọ́n wá pè mí, àwọn fúnra wọn ni wọ́n kàn pè mí. Bàbá wa pè mí. Wọ́n ní bò ní kí ni nǹkan tí ń ṣẹlẹ̀, kí ni nǹkan tó dé? Mo ní bàbá iṣẹ́ tẹ́ rán mi náà mò ń jẹ́. Àmọ́ lágbára Ọlọ́run lẹ́ni Friday yìí náà èmi náà ó kàn yín lára. Mo ti ra tíkẹ́ẹ̀tì, àmọ́ san ni tíkẹ́ẹ̀tì tí mo rà. Wọ́n á sọ fún wọn pé tọ̀ gbogbo ń tẹ́ ẹbẹ̀ mi iṣẹ́ pátá gbogbo ẹ̀ ni mo ti ṣe. Àmọ́ èmi náà ó kàn yín lára. Wákàtí kan sí àsìkò ìgbà tí mi àti wọ́n jọ sọ̀rọ̀ tán ni wọ́n pè mí pé bàbá dákẹ́. Pẹ̀lú ìgbà tí bàbá lò láyé, gbogbo ìgbà táwọn náà ń tẹ̀lé wọn jáde lọ síbi wáàsí, kò sí ọjọ́ kan wáàsí kan tí mo tẹ̀lé wọn lọ tí omi ò bọ́ lójú mi. Kò sí nǹkan míì tó fà á. Ìmọ̀ ṣe mí léèmọ̀ wípé èèyàn kan ṣoṣo náà ni gbogbo ayé ń wárí fún báyìí. Nígbà tá a sì béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà, wọ́n nínú tí Ọlọ́run ọba máa ń ṣe fún ẹrú rẹ̀ láyé tí máa ń karama ẹ̀dá, òun ló karama bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello. Bàbá náà wá wáyé, àwa náà rí pọn wáyé. Gbogbo ohun tí bàbá náà wá lò láyé, wàláhi tàláhi. Gbogbo ohun tọ́lọ́run ọba ṣe fún wọn lọ́lá, tọ́lọ́run ń ṣe fún wọn ní ìbùkún. Àwa tá a jọ máa tara bí wọn ló yẹ á jàǹfààní púpọ̀, àmọ́ kò rí bẹ́ẹ̀. Wàláhi kò rí bẹ́ẹ̀. Gbogbo ọ̀nà tó yẹ káà náà ti rágbéga, tá a pè bàbá, tá a pàkíyèsí wọn pé bàbá ọ̀nà ìmọ̀ ṣí kalẹ̀, àmọ́ ń wáṣẹ̀, àmọ́ ti parí iléèwé, ọ̀nà ìmọ̀ ṣí kalẹ̀, bàbá ò ní tọ̀ kò sí yọnu, àbáyín ké sí wọn. Àmọ́ tẹ́lòmíì bá wá lẹ́yìn wa, ààyè tó ṣí kalẹ̀ náà ni bàbá ó fún. Ọmọ ọlọ́mọ ni bàbá ń fún ní ààyè tó ga, ọmọ ọlọ́mọ ni bàbá ń pọ̀n. Àmọ́ àtàtì gbogbo bí bàbá ṣe ṣe tó náà, Ọlọ́run wá ní káwa náà lọlẹ̀. Alhamdulillah. Bàbá ní adúró tọ́lọ́run. Nínú gbólóhùn tí bàbá fi sí wa lẹ́nu kó tó pé wọ́n jẹ́ Ọlọ́run ọba nípè nígbà táwa lọ hospital.
bàbá òwe gbólóhùn kankan bàbá ní gbólóhùn tá a mọ̀ ṣe ẹ mọ̀ ṣe yá lẹ́tíìfù altufni ọlọ́run bá ní gẹ̀ wọ́n Àmín. ọlọ́run bá ní ṣẹ́gun sí mi fún wọn gbogbo àgbáyé oní wọn ti ń ṣe fìdáwọ̀ fún bàbá ní ọjọ́ Jímọ̀ tí bàbá jáde láyé kó tó di pé bàbá jáde láyé bàbá ò máa wá àsìkò aago mélòó ló lù kí lọ́jọ́ òní a máa fura wákàtí kan sí àsìkò gbàtí mi àti wọn jọ sọ̀rọ̀ tán ni wọ́n pè mí pé bàbá dákẹ́ wọ́n á ní tọ̀ kò sí ọ̀nù mo ní kò sí ṣe kò sáì ṣe mo pe gbogbo àwọn tèmi náà mọ̀ ní airport ẹ dákun ẹ bá wọn wá tíkẹ́ẹ̀tì ọlọ́run sì ṣe ní rọrùn adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá tẹ̀ dúró nígbà tí bàbá ń bẹ ẹ tún wá dúró ẹ ti ṣẹ̀yìn nígbà tí bàbá ò sí mọ́ ọlọ́run ní padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ní padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run wá ní ṣe ikú bàbá lákùúfà láàrin wa àsìkò tí bàbá ò sí mọ́ yìí ọlọ́run ní dàrin wa rú ìṣẹ̀mí ayé tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní abẹ́ ọlọ́run láàrin èmi àti gbogbo ẹ̀yin àfa pátá lágbára ọlọ́run àti àtìlẹ́yìn ànábì wa Muhammad gbogbo ibi tẹ́ ẹ máa pọn ẹ̀dá dé mo bẹ̀ yín ẹ pọn èmi náà débẹ̀ ẹ pọn mi débẹ̀ ẹ pọn mi débẹ̀ mo kí bàbá wa deputy governor ọlọ́mọṣẹ́ àbáníṣe dáadáa fún wọn bàbá wa Musliudeen Smith ọlọ́mọṣẹ́ àbáníṣe dáadáa fún wọn deputy Ọ̀yọ́ ọlọ́mọṣẹ́ dáadáa fún wọn gbogbo wọn pátá akí gbogbo yín ààrẹ akí gbogbo yín bàbá àbáyọ imam ọlọ́run jẹ́ àárí yín pẹ́ àánú ọlọ́run Ansarudeen lápapọ̀ aljazaa ul ihsan kọ́lọ́hún wọlá títóbi ọlọ́run àti hàn Ansarudeen United Family masha Allah abẹ́ ọlọ́run jẹ́ àríra wa pẹ́ o a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé inú ọlá anábùwà Muhammad wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. President. ẹ jẹ́ kí a ṣọpẹ́ fún ọlọ́run. Alhamdulillah. ẹ jẹ́ kí a ṣe àsàlátù fún ànábì wa. Baba Excellency Gbọ́lárùmí former deputy governor wọn kí yín o. ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin imams wa tí ẹ wà ní ìkàlẹ̀ ẹ ṣé ẹ kú fẹ́ ọlọ́ọ̀bà ò ní padà lẹ́yìn ẹ̀yin náà. mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn deputy governor tèkó deputy governor Ọ̀yọ́ ń bí mo dúpẹ́ fún gbogbo àwọn àgbààgbà tí. Dr. Kamaldeen Adékílókun tí wọ́n ṣojú gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun. a kí yín púpọ̀ a kí ààrẹ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá pátá South West a kí gbogbo wa pátá a kí gbogbo ẹ̀yin ọba tí wọ́n wà níbí. Olúbàdàn Àtaọ́jà àti gbogbo yín. gbogbo ọba pátá la kí a kí gbogbo Ansarudeen members tí wọ́n wà níbí. a kí bàbá wa Àlífà Àgbájé. a kí gbogbo yín pátá Ọlọ́run ọba aláàánú á dó ti gbogbo wa. náà bàbá wa tí wọ́n lọ yìí èèkàn ni wọ́n nínú ẹgbẹ́ Ọlọ́run ọba nìkan ló lè di ipò náà fún wa. àwa bẹ̀ Ọlọ́run iwájú tí wọ́n kọjú sí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ kó dáa fún wọn kó lọ́ọ́ ń ṣe sàárè ní àbàtà ìdẹ̀rùn fún wọn kó ló má fi ní wọn lára. àdúrà tí mò ń ṣe látìgbà tí bàbá ti kú òun náà ni pé kí bàbá kọ́lọ́wọ́ bá wo wàhálà tí bàbá yìí ṣe lórí ẹ̀sìn kó fi san wọ́n lẹ́san. èmi àti chancellor university à ń sọ̀rọ̀ lálẹ́ àná wọ́n pè mí ìyẹn ajiwa Sulaiman Adébọ́lá Adégúnwà nígbà tó ń gbọ́ pé bàbá kú wọ́n wá pè mí lálẹ́ àná àwa sọ̀rọ̀ wọ́n á sọ fún bàbá yìí pé single handedly ni bàbá yìí lọ sí Kútọ́nù tó dá Ansarudeen sílẹ̀ single handedly ló ń lọ sí Ghana tó dá Ansarudeen sílẹ̀ gbogbo West African subregion bí bàbá yìí ṣe wàhálà lórí ẹgbẹ́ yìí tó kò sẹ́ni tó bá ṣe òun nìkan ló lọ ń dẹ ẹgbẹ́ sílẹ̀. Ọlọ́run àwọn eléyìí náà á ṣàánú ẹ Ọlọ́run ẹ bá wa ṣàánú bàbá ẹ bá wa ṣàánú bàbá ẹ bá wa ṣàánú bàbá gbogbo àwa tí wọ́n wá fi sílẹ̀ náà látòrí Haji Abibullah Khalifa Abibullah àti gbogbo àwọn ọmọ bàbá pátá ọ̀nà àdótì àwọn imams oníkan gbé ẹ wọn á gbé ẹ gbé ìtọ́jú ní pé Ọlọ́run á gbé yín àbá àdótì yín Ọlọ́run àdótì ẹ ọláì bàbá yín Ọlọ́run ní fi yín sílẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe ọláláùlà wàlákùwátà ìlà àbílẹ̀ lẹ́ẹ̀kan sí akínyó ẹ ṣé. Bàbá national president ni wọ́n ti dúpẹ́ yẹn wọ́n fi orúkọ gbóndẹ́ẹ̀kì dúpẹ́ deputy president Bàbá Adébáyọ̀
vice president káàkiri gbogbo yín ni wọ́n forúkọ yín dúpẹ́ o.